Kútọ́nù ni mo rẹ́ni ní Fèyíṣayọ̀ wà lọ́jọ́ tí wọ́n tán pè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọ Adé, mo kí yín. Mo mọ̀ pé fídíò tí mo fẹ́ play fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ wa la ti wò ṣùgbọ́n níbi kan tí a kíyèsí ń bẹ ẹ kọ́kọ́ wo fídíò yìí náà. Fèyíṣayọ̀ jẹ́ ọmọ bíbí inú mi, òun là kọ́ bí mi, ọmọ mi kì í ṣe oníwàhálà, ọmọ jẹ́jẹ́ ni Fèyíṣayọ̀. Fèyíṣayọ̀ ọmọ Mohbad rí, kò dẹ̀ mọ̀ pé bóyá òun fẹ́ lọ treat Mohbad. Spendi ni Fèyíṣayọ̀ ti máa ń treat tipẹ́, so Spendi ló pe Fèyíṣayọ̀ kó wá bá òun treat ọ̀rẹ́ òun Mohbad. Ìgbà tó dẹ̀ lọ treat ẹ̀, àwọn èèyàn wà ń bẹ̀. According to bí Fèyíṣayọ̀ ṣe sọ fún mi, ó ní ìyàwó Mohbad wà ń bẹ̀, ọ̀rẹ́ ẹ̀ wà ń bẹ̀, àbúrò Mohbad wà ń bẹ̀, bíyè Mohbad náà wà ń bẹ̀. So nǹkan tó ń dẹ̀ fún kò lè pa Mohbad nítorí pé kò ṣẹ̀ máa wà Fèyíṣayọ̀ òṣèṣe bẹ̀rẹ̀ iṣẹ́, òun ṣe ọmọdé iṣẹ́. So abẹ́rẹ́ tó dẹ̀ lóun fún tetanus injection, paracetamol pẹ̀lú antibiotic, abẹ́rẹ́ mẹ́ta tí Fèyíṣayọ̀ tó fún tó ń tọ́ pé òun fún Mohbad nìyẹn. Ó dẹ̀ sọ jẹ́ pé mọ̀ pé abẹ́rẹ́ tó ń fún Mohbad ò lè pa Mohbad torí wọ́n ti gbé òun lọ sọ́dọ̀ àwọn professional. Wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé normal thing tó yẹ kó ń fún lòun fún, òun ò fún ní overdose. Kútọ́nù ni mo rẹ́ni ní Fèyíṣayọ̀ wà lọ́jọ́ tí wọ́n tán pè. Kútọ́nù ló wà níjọ́ Monday tán pè. So ó ń bọ̀ ní Nàìjíríà. So miss call ti pọ̀ lórí fóònù ìgbà tó ń dé bóyá boundary Nàìjíríà àti kínní. So ó lè sọ pé òun ò sí láàrin, òun ṣe ń bọ̀ lẹ́kọ̀ọ́ ni. So ó lè sọ pé àpè tó ń bá dé Èkó pé ọ̀rẹ́ òun yẹn ní court. Ó lè ní pé kó send court yẹn so kó òun rí, ó dẹ̀ send court yẹn sí. Òun ò tí ì dẹ́kọ̀ọ́ tó ń bá dẹ́kọ̀ọ́. Ó nígbà tó ń dẹ̀ délé ilẹ̀ ti ṣú. So òun ò láǹfààní láti lọ bí tí wọ́n ti kò sọ fún pé ẹni tó fẹ́ lọ treat lélẹ̀. So ó nígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó ti pe òun, wọ́n sọ pé òun tiẹ̀ ṣe ń sùn lọ́wọ́ tó ń bá jí pé òun kì í rush láti lọ treat yẹn. So ó lò ní pé kó send the address sí orí fóònù, ó lè send the address. Ibo ni àkíyèsí nínú fídíò yìí? Ibo la àkíyèsí nínú fídíò yìí tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ká kíyèsí? Àkọ́kọ́ mo fẹ́ kí nǹkan kọ́kọ́ yé wa. Mohbad ò kìí ṣe ẹbí mi o, kì í dẹ̀ kí sọmọ ìlú mi, kì í sọmọ ìpínlẹ̀ mi. Ṣùgbọ́n ẹ̀fúùfù tó wọlé tó káṣọ lórí ìtẹ́ tàbí lórí ìkọ́ kéèyàn tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn lọ̀rọ̀ yìí. Tí irú Mohbad yìí tọrọ ẹ̀ bá lọ gbé báyìí táàrí ìdájọ́ òdodo, mélòó wá ní ọmọ aláìlẹ́bí, ọmọ aláìléèyàn, ọmọ aláìlẹ́nìkan. Ó túmọ̀ sí pé báwọn kan ṣe máa fi ọlọ́wọ́ lágbá wọn lójú lélẹ̀. Ìdí ẹnìyẹn tí ló wá fi jáde bí a torí pé ojú ọmọ ìlú ẹni no, ṣùgbọ́n a gbọ́dọ̀ lajú sílẹ̀ káwọn kan mú ilé ayé nira fáwọn kan gbé. Reason tèmi fi jáde tí mo fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹnìyẹn, agbẹnusọ fún àwọn mẹ̀kúnnù ni mí. Táwọ̀rọ̀ tí a fèyí sọ nínú fídíò yìí ibi kan wà tí a kíyèsí. Ó ní Kòtónú ní Fèyí wà lọ́jọ́ tí wọ́n pè é. Ó dẹ̀ nígbà tó tí ó kọ́kọ́ ó rí miss calls wọn tó ti pọ̀ láfíà tí wọ́n pè padà ọbí àwọn ló dẹ̀ pè ní láfíà tó wá pè wọ́n. Ó wá ń sọ fún wọn pé ilẹ̀ ti ṣú, òun ò lè wá sí Nàìjíríà lọ́jọ́ yẹn, wá ní kò sí wàhálà. Ìgbà tó wá dé lọ́jọ́ Monday wọ́n tún sì dúró dé kó tó di pé wá lọ fún Mohbad ní abẹ́rẹ́. Ibi tí mo fẹ́ kí àjọ ti ṣe àpérò nìyẹn. Mohbad ò kìí ṣe èèyàn tí ò ní orúkọ. Mohbad ò kìí ṣe ẹni tí ò ní bàbá, ó ní ìyá. Èkó ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kìí ṣe abúlé kábà sọ wípé kò sí hospital ńbẹ̀. Ká ní even ordinary health center pé kò sí ńbẹ̀ o. Ẹ wá dúró di èèyàn tó wà ní Kòtónú kó wá treat ẹ̀ tó wà l'Ékòó. Àkọ́kọ́ báyà distance of hours tí wọ́n fi dúró yẹn ló fà á tí kinní yẹn fi penetrate wọnú ara ẹ̀ gan. Who knows? Ẹ̀kejì ni pé kí ni ó fà á tí wọ́n fi gbé lọ sí hospital instead wọ́n fi ń dúró dẹni tó wà ní far distance kó dé? It's just a question. Níwọ̀n bá distance yẹn kí ló fà á tí wọ́n fi pe àwọn parent ẹ̀ pé nǹkan báyìí ń ṣe Mohbad o, in which wọ́n ní ìyàwó ẹ̀ wà ń bẹ̀, pí ẹ̀ wà ń bẹ̀, ọ̀rẹ́ ẹ̀ wà ń bẹ̀, àbúrò ẹ̀ wà ń bẹ̀.
mi ò bí ẹ̀ ń fọkàn bá mi lọ. Ẹ wá dúró de ẹni tó wà ní Kotonu wá tún sọ fún yín pé ohun ilẹ̀ ti sú o, ẹ wá lè sọ pé ilẹ̀ ti sú, ẹ jẹ́ ká dùn, ẹ jẹ́ máa gbé lọ sí hospital. Kì í ṣe pé ìbọn ló bá kábà sọ wípé, torí èmi mọ̀ pé ọ̀rọ̀ ìbọn ni wọn kì í tètè treat ní hospital pé wọ́n máa ní kẹ́ lọ gba report, police report wà kọ́tọ́ treat ẹni ẹ̀. Kì í ṣe pé ìbọn ló bá kábà sọ wípé torí bẹ́ẹ̀ lẹ́sìn fẹ́ gbé lọ sí hospital. Kí ni reason tẹ́ fi ní láti dúró tẹ́ fi gbé lọ sí hospital? It's just a question tó dẹ̀ ti wà nínú ìrora. Àbí mi mọ̀ bí nǹkan tí mo question tí mo ń béèrè bí ó yé ẹ̀yin bàbá mi tẹ̀ ń wò mí, bí ó dẹ̀ yé ẹ̀yin ìyá mi tẹ̀ ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí ní comment section yín. Mi ò bí ẹ reason pẹ̀lú mi, ẹ jọ̀ọ́. Àbí kì í ṣe abúlé, ká ní abúlé báyìí láti sọ pé nǹkan tó jẹ́ ká dúró de ẹni yẹn láti wá treat ẹni pé kò sí hospital ní abúlé tá à ń gbé, kò dẹ̀ sí hospital mi ní environment wa. Sẹ́mọ̀ ṣùgbọ́n Èkó, Lagos State, ẹ wá dúró de ẹni tó wà ní Kútọ́nù. Àwa sẹ́ni ẹ máa fi rìn dé Kútọ́ láti ibi tó wà dé ọ̀dọ̀ yín, kò tó wà tẹ́ máa gbé lọ sí ní nearby hospital náà. But at worst private hospital. So ẹ jọ̀ọ́ ẹ bá mi, ẹ jọ̀ọ́ yín bàbá mi ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ ká jọ wo bẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ kò yé mi. Ẹ fi èrò yàn lórí comment section yín. Kí ni ó fà á tí wọ́n fi react bẹ́ẹ̀ yẹn, tí wọ́n fi wúrú wà yẹn? Ọmọ yẹn ò mọ́wọ́ kò mọ ẹsẹ̀ ń bẹ̀. Ká má yí ọ̀rọ̀ yẹn léfè yìí lórí. Ká ní ó mọ́wọ́ mọ ẹsẹ̀ ń bẹ̀ kò ní máa jágẹ̀ pẹ̀lú wọn pé ilẹ̀ ti sú, kò dẹ̀ ní jẹ́ káṣírí ìtú jáde lẹ́nu, kò ní sọ̀rọ̀ ẹ̀ fún ìyẹ́ ẹ̀. Justice for Mohbad. Justice for Mohbad. Ojúṣe gbogbo wa ni. Ẹ bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti follow mi lórí page mi, ẹ tún lọ sí YouTube channel mi, ẹ jọ̀ọ́ ẹ subscribe sí Adeomade TV. Hi, still my humble self, this is your guy Adeomade. Bye.